ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ní ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ni pọ̀nkan dé dúró. Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wò ìṣó. Kékeré ibi tó bá dá lè mí rè, ibi tó bá dá lè mí ọ máa lọ, ibi tó bá dá lè mí rè, ibi tó bá dá lè mí. Mo ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè máa ṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o. Ó kí yín kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Ara mi ìrírí mo rórí ológbò látẹ. N tó yẹ kọ́mọ ó ṣe kójú ó máa tì í kàkà kó tiẹ̀ wá kún fún ìtìjú ṣe ló tún fi ń ṣe yànga o. Ọmọbìnrin tí ó bá ajá lò pọ̀, tí ajá bá lò pọ̀ ní kíkankíkan, ó lóun gbádùn ẹ o. Ó ti sọ̀rọ̀ síta o. Ó ní kí gbogbo wa ó dákẹ́ rúmọ̀ ká lọ gbẹ́nu dákẹ́. Ó ní kí gbogbo èèyàn tí ń palantia kí wọn ó gbẹ́nu wọn dákẹ́ torí pé n tó ń ṣe òun gbádùn ẹ̀, òun sì tún rówó ń bẹ̀. Kí wàá ní tíá? Ó lóun ò káìsàn, ó lálàáfíà lòun wà. Ó ní òun gbádùn ẹ̀. Ayé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a ló ń pọ́n. Irú ọmọ yìí tún lè láyà lẹ́nu láti sọ wípé òun bájá lò pọ̀ nu. Ajá bòun lò pọ̀ náà sì nu. Kí n tí ẹ rí pé ayé ti bàjẹ́ yányán báyìí. Òpin ayé tí wọ́n ní ń bọ̀, òpin ayé ń lóde yìí o. Kó ń kálukú ó máa palẹ̀ mọ́ o. Kó kálukú ó máa múra. Òpin ayé ti dé tán, òpin ayé la wà yìí o. Òpin ayé ti dé o. Òpin ayé ti dé o. Nígbà tí ọmọ bá ajá lò pọ̀, tàbí kí n pé nígbà ajá bá lò pọ̀ tán tó lóun gbádùn abẹ́ ajá, tajá dùn mọ́jú tí èèyàn lọ ti ń sọnù. Ìyẹn bẹ́ẹ̀. Kí ló wá máa ń fà á tí obìnrin kan tàbí ìṣẹ̀dá kan tí ó fi wò pé kí ló wà níbi kí ẹranko bóun sùn? Ó ní wípé òun fúnra ẹ̀ gan ti sọ ara ẹ̀ dájá. Òun fúnra ẹ̀ ó ti sọ ara ẹ̀ dájá, ìyẹn ní. Ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo òbí pátá ló gbọ́dọ̀ wà very careful. Gbogbo òbí pátá ló gbọ́dọ̀ ṣọ́ra. Gbogbo òbí pátá ló gbọ́dọ̀ ní ìfura. Ṣé rí àìlámójútó tó yẹ fún ọmọ láti kékeré ní ń dá wàhálà yìí lẹ̀ o. Torí pé àwọn ọmọ míì wà tó jẹ́ pé láti kékeré ni wọ́n ti ń bá wọn lò pọ̀. Tí ọmọ bá ti ń ní ìbálòpọ̀ láti ìgbà tó wà ní pínníṣín tí ò tí ì ju bí ọmọ ọdún 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 15 lọ. Ní ìbálòpọ̀ ewu ń bẹ lóko alóńgẹ́. Irú ọmọ bẹ́ẹ̀ okó kẹ̀yìn tó wọn tó bá jóbìnrin. Irú ọmọ bẹ́ẹ̀ obìnrin bí bá ṣe ń gbé bí dúdú náà máa gbé funfun náà máa gbé pupa kì í tó wọn. Wọ́n máa ń sọ̀rọ̀ àwọn dàjà ni nítorí pé ó ti dùn mọ́ wọn láti ìpilẹ̀ṣẹ̀ wá láti kékeré wá. Wọ́n á sì rí èèyàn bá wọn wí sí títí tọ́jọ́ fi lọ lórí wọn. Torí ìdí èyí ńkọ́ wọn ò ní rí ìbálòpọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ti ẹ̀já mọ́ nǹkan kan tàbí tó nítumọ̀. Ǹtán máa béèrè lọ́wọ́ yín ni pé kí ni big deal? Pé kí ni big deal gan? Kí ni tó ṣẹlẹ̀? Kí ni tójú òrírí? Ohun tí wọ́n máa sọ nìyẹn. Ohun tó fà rèé tọmọ tó bá já lò pọ̀ yìí, tàbí kí n pé tọmọ tí ajá kì mọ́lẹ̀ tájá bá lò pọ̀ yìí tó fínúfíndọ̀ yọ̀ǹda ara ẹ̀ fájá, ó yọ̀ǹda abẹ́ ẹ̀ fájá pé kí ajá ó jẹ̀gbádùn ayé látara òun, tó fi lè lẹ́nu ọ̀rọ̀ máa sọ pé ní tòun o ẹ yọ̀ǹda òun ẹ fún sílẹ̀ o nítorí pé òun jẹ̀gbá ládùn àjọṣe tó ń ní pẹ̀lú ajá. Òun sì tún gba owó. Òun náà sọ̀rọ̀, ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ fúnra yín. Ẹ gbọ́ bó ṣe sọ ní Gẹ̀ẹ́sì. Ẹ gbọ́. I don't. What's the big deal there? I only slept with a dog. I did not kill somebody. You, in your life, you've done worse. And besides, have you seen 1.5 million naira before? Just like as if it's a big deal. Huh? I only slept with a dog. I did not kill somebody. And mind you, I'm not infected nor anything. Do you get? So stop dying on the matter.
I'm enjoying the money. ẹ̀yin náà kúkú ti gbọ́ bó ṣe wí tó túmọ̀ sí pé ayé ti bàjẹ́ kì í ṣòun nìkan wọ́n náà tiẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ lágbègbè Lẹ́kì ní VGC ní Victoria Island kò sí wàhálà wọ́n ní tó kù tí wọ́n ń ṣe ní ìsìn ni pé wọ́n ń tẹ̀dí ilẹ̀ fàájà wọ́n fi ń gbowó bíi 1 million 1.5 million dìdìrín ara wọn ò mọ̀ wípé ní tí tán lọ́dún èló wà 1.5 million owó tí ò rọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ tó gbádùn owó tí ò ra mọ́tò tó gbádùn Nàìjíríà èló 1.5 million owó tí ò tó ra jẹnẹrétọ̀ èló 1.5 million owó tí ò tó ra kíndìnrín ọlọ́mọdé yẹn oríṣòro àìsàn èló ní 1.5 million naira owó tí ò tó ná owó tí ò ká nǹkan kan táìsàn tí ń ti ibi ìbálòpọ̀ bá jẹyọ dé tó dé bá wọn ṣé 1.5 million naira ká èló ní 1.5 million naira owó tí ò yanjú ìṣòro ẹ̀dá èló ní 1.5 million naira tí wọ́n ń gbé gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n rí bí owó yìí tẹ̀ wá nítorí ẹ̀ tẹ abẹ́lẹ̀ fàájà bó tiẹ̀ jẹ́ kí wọ́n ní àwọn tó ń rí ìgbádùn ńbẹ̀ náà o ṣùgbọ́n rú ìgbádùn wo ni ìgbádùn rán dandan ìbínú Ọlọ́run lẹ́ ń kọ lẹ́tà sí o ẹ lọ jáwọ́ o ìwọ tó o bá ṣe ń rò lọ́kàn bóyá o fẹ́ darapọ̀ máwọn gáǹgì tí ń bájá lò pọ̀ ìbínú Ọlọ́run ló ń kọ lẹ́tà sí lọ jáwọ́ o ìṣòro ohun tó ṣẹlẹ̀ ní Sódómù àti Gòmórà ń jó onírèé tọ́lọ́run fi pa wọ́n run tó parun tútú títí dòní ẹ̀dá èèyàn kankan ò lè gbé Sódómù àti Gòmórà o òun lẹ tún ń dáwọ́lé yìí o òun lẹ tún ti bẹ̀rẹ̀ yìí o òun lẹ tún ti bẹ̀rẹ̀ yìí o ó sì béwu dé ó léwu o kí láyé ń dà yìí níbo láyé ń lọ yìí á ó dùn mí ojú ọjọ́ ti ṣú dùdù ilẹ̀ ti ṣú torí ìdí èyí ń kọ́ òpin ayé dé bí orin Tọ́pẹ́ Àlàbí tó ní òpin ayé ibi ayé ń rè yìí òpin ni ibi ayé ń rè yìí òpin ni o òpin ayé ti dé o àfi kí gbogbo wa pátá alákìísí èmi rọ̀ àwọn òbí kí wọ́n tẹ ọmọ wọn nú. I only slept with a dog. I did not kill somebody. You, in your life, you've done worse. And besides, have you seen 1.5 million naira before? Just like as if it's a big deal. Huh? I only slept with a dog. I did not kill somebody. And mind you, I'm not infected nor anything. Do you get? So, stop dying on the matter. I'm enjoying the money. Kí wọ́n bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ bí wọ́n gbé ń gbọ́ Ọlọ́run ó ṣe dáadáa fún wa o àwa fúnra wa ká má fọwọ́ ara wa fàjọgẹ̀dì o ibi ayé bàjẹ́ dénú àwọn ọmọ wọ̀nyẹn mọ́ o ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá níkànnì Yorùbá Gidi tẹlifíṣàn o ìkànnì tẹ́ ń gbádùn gidi ni ẹ máa gbádùn ẹ̀ ṣó Ọlákúnlé Fásùgbà ló kọ mi mo ní ká mú wa rí láàyò káyàn wa rí láàyò ká mú wa rí lọ́kùnkúndùn kí tiwa náà ó lè dáa ká mọ́ bàbá ayé yìí jẹ́ bó o bá yìí tí subscribe sí kàn ní Yorùbá Gidi tẹ́lẹ̀ rí tẹ subscribe tí agogo ìránnilétí tẹ like drop comment ẹ tó bá jẹ́ pé o ti subscribe tẹ́lẹ̀ mo wulẹ̀ yọra rẹ lẹ́nu o torí tó bá tún lọ tún subscribe tẹ̀ ó tún kúrò lára àwọn tó ti subscribe ní o ó sì dáa kó máa jẹ̀gbádùn àwọn ètò wa yìí bá a ṣe mú wá lóòrèkóòrè. Ọlákúnlé Fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè tó pọnmi èdè tó mumi èdè tó wọṣọ èdè tó gẹ̀fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí fẹ́ wí yọ̀tọ̀ mi èmi kọ́ Ọlọ́run ọba mi ni torí ẹ̀ mo ṣe mú èèmọ̀dì mọ́ eléyìí òun dèdè mo mú ọmọ rí mọ́ họ eléyìí òun dọ̀rọ̀ mo mú ọmọdì mọ́ ú eléyìí òun dòdù torí ẹ̀ mo ṣe máa pé èmi gangan laré hán èmi là fàfẹ̀sẹ̀ fètè pè èmi là fèrègè pè èmi là fi yín fètè pè èmi là fi yín pè torí pé mo ti sàngbàsàngbà ń bàlè lágbára tó gbàgbà ọ̀rọ̀ lórí ta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbagadé ń bí wọ́n gbé ń fagada ńlá sági agbada náà àgbàyanu wàràwà tí jóná ìyágbá ìyágbá torí pọ́mọ Yorùbá Gidi ni mí ló jẹ́ múragbá taragbá tí mi múragbá taragbà tí mi mú gba àgbá nínú gba igbá tí mi fún gba àgbàlagbà tí bẹ́ẹ̀ ń di igi ìgbá
kígba àgbàlagbà lè mọ mú gba àgbà jẹ́ nínú gba igbá ní igba ìgbà níta gbangba torí ta gbangba làátà gbangba tagbára làgbàrá fagbára agbára rẹ̀ gbàtà lágbára lọ. láti máa ju àwọn ìpèdè ń nu kẹ́ ẹ lè mọ̀ pé Yorùbá gidi ó gidi Yorùbá sì dùn lédè. ẹ ṣeun wo àṣà wo ò ní parẹ́. ẹ̀yin èèyàn mi jáwọ́ mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid. mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo ní pọ̀nkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. kékeré ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi ọ máa lọ ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi. mò ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. Fáṣùgbà mi dé. lọ́tẹ̀ yìí o èmi gángan máa gbọ́. Fáṣùgbà mi dé. ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fáṣùgbà mi dé. ìyàwó Ọlákúnlé mi Fáṣùgbà. Fáṣùgbà mi dé. adùn idán la wà lórí rẹ̀ o. Fáṣùgbà mi dé. ẹ wo educative program tí a mi sọ. Fáṣùgbà mi dé. àwa ò ní kólókó máa ròkó. Fáṣùgbà mi dé. àwọn dẹ̀ní kọ́lá náà máa yẹ̀ lọ. Fáṣùgbà mi dé. àwọn tó bá roko kó máa gbọ́ wa lọ. tó bá yẹ̀nù kó máa gbọ́ wa lọ. ẹ̀ Ọlákúnlé mi ọmọ Fáṣùgbà o. Fáṣùgbà mi dé.